ọjọ́ nípa Ànábì Muhammad jíṣẹ́ Ọlọ́run ní ẹrú sí rẹ̀ sí ni ashraful mahlukot, the best of the mankind, ashraful mahlukot, ẹ̀ńtọ́ dáa jù nínú ẹ̀dá tọ́lọ̀ ń dá Ànábì Muhammad yẹn. ǹjẹ́ ti gbà bẹ́ẹ̀ ọgbẹ́ yóò dọ́ tẹ́ ẹ bá ti ń wo TikTok tí kí a máa sọ̀rọ̀ débẹ̀ ní pẹ́kọ̀ sẹ́ni tí ewu nínú yìí ẹ máa bárakùnrin kan pàdé SS bàbá àti gbogbo tí ń sún jákàjàká lẹ́nu látò ní lọ báyìí bọ́ ọba ti wò ó tọ́ ọba rí tó rú ọ lójú ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń pè ní dédé. àfà ṣé wọ́n fi irọ́ ṣe yín ni kí ló dé tẹ́ fẹ́ràn kẹ́ máa parọ́ fáwọn èèyàn báyìí? Ibo ni Muhammadu ti pera ẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run? Nínú ṣáádà tẹ́ máa ń gbà ó wà ń bẹ̀ wípé ashadu an la ilaha illallah, bẹ́ẹ̀ jẹ́rìí wípé kò sí ṣìgìdì kankan àyàfi ṣìgìdì Allah. Ashadu anna Muhammadan Rasulullah, bẹ́ẹ̀ dẹ̀ tún jẹ́rìí wípé Muhammadu òjíṣẹ́ Allah ni. Níbo ni Allah ti jẹ́ Ọlọ́run? Ẹ yé parọ́ fáwọn èèyàn mọ́, àṣírí yín mà ti tú. Tí ojú àwọn èèyàn bá látàn ẹ máa collect. Ẹlẹ́ẹ̀kejì ẹ ń sọ wípé Muhammadu èèyàn tó dáa jù ní gbogbo àgbáyé, Muhammadu èèyàn tó dáa jù ó jalè, Muhammadu èèyàn tó dáa jù ó gbókùú sùn, Muhammadu òun lèèyàn tó dáa jù ó bá ọmọ ọdún 9 sùn, Muhammadu òun lèèyàn tó dáa jù ó bá ẹrú sùn, Muhammadu òun lèèyàn tó dáa jù ó jẹ ìlú run, ó pààyàn apààyàn. Wọ́n mú èèyàn burúkú, ẹni tó ya olórí burúkú jù nílùú wọn, wọ́n wá pèntì ẹ̀, wọ́n wá gbé wá fún yín pé kẹ́yìn máa fi ṣe àwòkọ́ṣe. Ẹ mọ̀ yín pé wọ́n fẹ́ ba ìlú yín jẹ́ ni. Mo tún wá rí níbi tẹ́ ti sọ pé àwọn tó bá ti wá sọ́dọ̀ wa tá a bá ti tú áyà kan tí ó bá rú wọn lójú wípé kí wọ́n lọ sí ọ̀dọ̀ ọmọ ẹrú kan. Àfà kí ló dé tẹ̀yìn fún ara yín, tẹ̀yìn bá tó bẹ́ẹ̀ yẹn wá sórí ètò wa kẹ́ tó bá yẹ pé ó dá yín lójú pé nǹkan tá à ń sọ wípé rọ ni, tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀, tẹ́ ẹ bá mọ̀ pé lóòótọ́ àfà ní ibẹ̀dẹ̀ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe, tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ tí wọ́n bá bí yín da ìyẹn wá. Èmi kọ́ ni máa tún bá yín sọ̀rọ̀. Mo gbé olórí burúkú ẹnu ẹ sọ̀hún jàre. Àkọ́kọ́ mo kí gbogbo wa, mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí bàbá wa kí ó gbè mí, ẹ má máa fún bọ̀bọ́ yìí ní relevance kankan. Ẹ rí i pé láti bí ijọ́ mélòó kan tó ti ń post, tẹ́ bá wo post ẹ̀ bóyá bí èèyàn 2000 èèyàn 1000 ló dẹ̀ ń wò ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àmọ́ tẹ́ bá wá tún ṣì ń sọ̀rọ̀ tẹ́ ń dárúkọ ẹ̀ ń fún ní relevance ni, kò dẹ̀ deserve any relevance because ayé ti rí i pé òpònú ni, ó ti yé. Ó ní ẹ tó bá àṣírí ẹ máa gbọ́ ó láṣírí Islam tú, látijọ́ tó ti ń sọ pé àṣírí Islam tú, wọ́n á ní ànábì ó jí pátá, ó bókù sùn, ó dọ́mọ ọdún 9, kí náà tún máa ń sọ náà, ó jẹ ìlú run, ó ṣe kínní. Ṣé tí ànábì bá jẹ ìlú run, ṣé ìlú Mẹ́kà ṣì máa wà ń bẹ̀? Àkọ́kọ́ nìyẹn. Lẹ́ máa fi mọ̀ pa òpònú náà pípù yìí. Lẹ́yìn yẹn ní nǹkan míì tó ń sọ, ẹ mú nǹkan míì tí àwọn ọmọ yìí ń sọ látijọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀, ẹ kọ̀ mú kankan tó jẹ́ pé new reason tó tún sọ ju wípé ó jagun. Ẹ wá sọ wèrè tó ní kí wọ́n padà sí ilé, kí wọ́n padà sí ọ̀dọ̀ wọn kan, kí wọ́n padà síbì kan yẹn. Ẹ sọ ìkan tó jẹ́ pé ẹyọ kan nínú àwọn akọni wọn tí ò ń ṣe yí pé ó fèrú gbàbùkún. Ṣógun ni, Ṣàngó ni, Ọya ni, Ọbàtálá ni, gbogbo wọn. Ẹ kàn mú ẹyọ kan jáde ká máa sọ pé ẹyọ kan rèé o nínú àwọn ohun tó ń pè ní pé ká padà sílé yìí o, tó já sí wípé kò ní wà burú, tí ò gbàyàwó níyàwó, tí ò gbọmọ ọlọ́mọ, tí ò gbẹ́sẹ̀ lọ́mọ ọlọ́mọ, tí ò lọ kọ́ àwọn èèyàn lẹ́rú. Ẹ mú jáde nínú wọn. Nínú gbogbo àwọn òòṣà yẹn o, ẹnìkan ṣó tá a lè gbójúlérè, ẹ mú jáde nínú wọn, kò sí. Now idiot ara ẹ̀, ilé tó ní kẹ́ ẹ padà sí, wọ́n ṣọdún eégún ní Ìbàdàn, ẹ wo adúrú bí wọ́n ṣe ṣára wọn yamayama, ṣébi tá a fẹ́ padà sí nìyẹn. Ní ọ̀sẹ̀ tó kọjá yìí on the 18 July 2026 wọ́n gbé ọdún eégún, ẹ wo bí wọ́n ṣe ṣára wọn, bí wọ́n ṣe ìbọn bá àwọn tó yẹ tí ìbọn fẹ́ bá àwọn tí kódà allegedly bá ṣe ń gbọ́kàn, a gbọ́ pé ìkan kú. Eégún náà ni wọ́n gbé, ọdún eégún ni wọ́n gbé o, àwọn ará wọn ni o. Eégún kan ní ìkan gbọ́dọ̀ jáde, ìkan ní ìkan gbọ́dọ̀ jáde o, náà fi bára wọn jà o.
ẹ wá sọ òòṣà wo lẹ fẹ́ sìn tí ò ní ìtẹ̀jẹ̀sílẹ̀ nu nínú gbogbo òòṣà wọn. náà tó bá sọ pé ànábì já olè, wá ṣàlàyé fún wa ìwo nínú àwọn baba ńlá kú bàbá yín tí ò jalè ilẹ̀ onílẹ̀, kó wá sọ fún wa. tó bá wá sọ pé ànábì já olè, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ń tẹ̀lé wọn, ẹ ṣe bí wọ́n léèrè wípé olè mélòó náà wọn náà já ńgbà tí wọ́n ń bẹ nínú Islam. òun ṣàṣe olórí àwọn MSS rí ní skul, ó ṣe olórí wọn rí náà. ẹbí léèrè pé olè mélòó ló já kó tó kúrò ńbẹ̀. ṣé rí bọ̀bọ̀ yìí, àwọn èèyàn tẹ̀ tí ní káyé sọ̀rọ̀ pa ẹ̀ mọ́. bàbá wa Kéwúgbèmí lèmi kàn fẹ́ pass message sí pé kàn jọ́ ẹni kútùbà wọn bọ̀bọ̀ yìí ò relevant, ẹ má sọ̀rọ̀ ẹ̀ má tẹ̀ dárúkọ ẹ̀ mọ́ rárá, ẹ má dárúkọ ẹ̀ mọ́ rárá. olè mélòó lòun jà nígbà tó ń bẹ Nàìjíríà kó tó kúrò. ẹbí léèrè náà tó fi ń sọ pé ànábì jalè, ẹbí òun náà léèrè pé ṣe bí mùsùlùmí ni kó tó kúrò Nàìjíríà, olè mélòó lòun náà jà kó tó kúrò. tó bá ní ànábì pààyàn, èèyàn mélòó lòun ti pa ńgbà tó ń bẹ nínú Islam, ó yẹ kẹ́ lè bí léèrè náà. àìmọye àwọn nǹkan míì tó jẹ́ tó bá sọ, ẹ máa kọ̀ wò pé ṣé ọ̀pọ̀nú ni gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ẹni, àbí amokun mẹ́kọ ni gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé, tẹ́ ẹ̀ lè máa bí léèrè pé ó dá o, àti gbọ́ èèyàn mélòó ni ìwọ pa o. ó yẹ kí ìjọba wádìí gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ ń sọ pé Islam ń pààyàn, tẹ́ ẹ̀ dẹ̀ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀. ó yẹ kí wọ́n lè mú yín dáadáa, á kí wọ́n mú yín kí wọ́n béèrè iye èèyàn tẹ́ ẹ ti pa kẹ́ ẹ tú kúrò. ìwọ náà tán wá ń sọ pé apààyàn ní mùsùlùmí o, apààyàn ní Islam o, kíní kan. ṣe bí mùsùlùmí wà ládùúgbò ẹ, mélòó náà ti pa nù yín? ó yẹ kẹ́ ẹ lè bira yín léèrè. lẹ́fí máa mọ̀ pé bọ̀bọ̀ yìí kò relevant mọ́, tẹ́ bá rí tí ò ti relevant mọ́, akọ̀ lọ wá fídíò wọn àwọn àfọ àwa kan á gbé síbì kan, abẹ́ sí ní sọ wọ́n lórí ẹ̀. ó wá ní kán máa bọ̀ ní péèjì àwọn, kí náà ń ṣe ní péèjì yín jorí ibú lọ. ta ló máa, ẹni fẹ́ fẹ́ sórí ibú ni ó máa wàárù péèjì irú ti yín náà. now tó bá tẹ̀ ń pe àwọn èèyàn pé kán máa wà ní péèjì, wojọ́ tí Just Me, King Just Me tó ti ń challenge ẹ pé kó o wá sí péèjì, ṣé wọ́n lè wá hàn bíire kó o lọ fèsì King Just Me. ìwọ náà mọ̀ náà eléyìí sọ̀rọ̀ brainwash. ó ò lè máa lọ kàkàkùkà kó wá expect kọ́wé èèyàn àwọn tá a ní làákàyè. kódà àwọn tó jẹ́ Kristẹni gan làákàyè wọn pé débi pa ní pé wèrè ni bọ̀bọ̀ yẹn gàrí kàkùkà ló ń kà, torí wọ́n mọ̀ pé òòkà tó wà ní Kùránì. gbogbo àwọn àdíìsì rí gbogbo tí wọ́n sọ pé ànábì jagun ó jagun, kò sí ẹ̀sìn kan tí ò ṣe pé ogun náà fi tẹ̀ ẹ́ dó. ṣé Jésù fúnra ara rẹ̀ ṣe mọ tójú ẹ̀ rí kó tó di pé àwọn Kristẹni, bó tẹ̀ jẹ́ pé òun gan ò gbọ́ ohun tó ń jẹ́ Kristẹni rí. tá a bá wá sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ló pààyàn jù láyé. ìṣẹ̀ṣe àwọn ni ìtàjẹ̀sílẹ̀, torí ẹ̀ gbogbo wọn tó bá ní kó padà sílé, wọ́n fẹ́ kẹ́ ẹ padà sí tàná, ká bẹ̀rẹ̀ sí ní lọ ta ẹ̀jẹ̀ sílẹ̀, ká máa gbé èèyàn ṣoògùn owó. ẹ rí ní pé péèjì wọn lẹ́ẹ̀tì máa rí oògùn owó tó ń jẹ́ kíní kan tó ń jẹ́ Islam kò ní bẹ́ẹ̀ sọ́rú ẹ̀, torí Islam bìlífù pé ṣẹ̀sìn jọ́sìn fọlọ́hun, bẹ̀rù Ọlọ́hun, máa kípẹ́ Ọlọ́hun. ibùdó là kàánà ká tara ọ̀fà ńlá takùn tara ọ̀fà iná uyarọ̀k. ẹ jọ́sìn fọlọ́run gẹ́gẹ́ bí ẹni pé ẹ̀ ń rí Ọlọ́run, tọ́lọ́run tẹ́ ẹ̀ bá rí Ọlọ́run kẹ́ gbà pé Ọlọ́run bá ń rí yín. ẹbí léèrè kí ni lárúbáwá ń pè ní Allah. ẹbí léèrè náà tó sọ pé ṣìgìdì tó bá ashadu an la ilaha illallah ó ní kò sí ṣìgìdì. ṣé ṣìgìdì túmọ̀ ṣìgìdì ní Allah? àló lórí ibú ni yín. wàláhì gbogbo ẹ̀yin tẹ́ àtẹ̀wọ́n tó sọ̀pọ̀tì yín wèrè jọ gbogbo yín ẹ̀ ní làákàyè yín kú pátápátá. King Just Me mo fa gbogbo yín lé lọ́wọ́. bàbá wa Kéwúgbèmí ẹ jọ̀ọ́ gbogbo wáàsí yín ẹ má dárúkọ bọ̀bọ̀ yìí mọ́. bọ̀bọ̀ yìí ò relevant nínú ayé, kò sí nínú ẹni tó yẹ kí orúkọ rẹ̀ tí ẹ máa gba orí àwọn ọrú yín kọjá. ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò èkó kan bàbá wa Kéwúgbèmí lára. ẹ má tiẹ̀ sọ̀rọ̀ bọ̀bọ̀ yìí mọ́ rárá. bọ̀bọ̀ yìí kéré gan, ẹ rí i pé ó ta sí bàbá wa ọ̀tẹ́ ọ̀dà lóhùn, ó ta sí gbogbo, ó rí i pé ẹ̀yin máa ń dáhùn lóhùn ló ṣe ń tì ń sọ̀rọ̀. tẹ́ ẹ̀ bá ti dá lóhùn mọ́ yóò gbẹnu ẹ̀ dákẹ́. àní aláàbọ̀ làákàyè ni wọ́n. ọ̀bìire kó wá sí Nàìjíríà, wọn ọ̀bìire tó bá wá náà wọn ọ̀bìire kó yan fandafanda ní Nàìjíríà. àmọ́ èmi wá ń sọ fún yín o, má jẹ́ kí wọ́n tàn ẹ́ o. paracetamol 1 naira ó lágbára ju Ògún, Ọya, Ṣàngó,
egungun tí wọ́n fẹ́ ní kẹ́ ẹ padà sí, ìtàjẹ̀sílẹ̀ lásán náà fẹ́ ká padà sí o. Àwọn ni wọ́n ń gbòòrò nígbà kan, gbogbo obìnrin tí wọ́n kó ń gbà náà ìbò náà kó wọn sí. Àwọn ni wọ́n ń ṣoògùn owó, àwọn ní oríṣiríṣi àkáǹtì ìwé òògùn kọ́wọ́ wọn. Ẹ jọ̀ọ́ ẹ má jà padà sẹ́yìn, iwájú ni ká máa lọ. Ẹ wo ọmọ yàmá yẹn, ó gbà fọ́lọ́hun, ó jọ́sìn fọ́lọ́hun, Ọlọ́run sì gbógo ẹ̀ ga o. Ìwọ náà tó o bá gbà fọ́lọ́hun, Ọlọ́run yóò gbógo ẹ̀ ga o. Yàmọ́ ò padà sílé o tó fi dẹni tó ń gba World Cup o, má jẹ́ káyé ó tàn ẹ́ o. Yàmọ́ ò padà sílé o tó fi gba World Cup o, má jẹ́ káyé ó tàn ẹ́ o. Ilé kọ́ ni ibi tó o fẹ́ lọ́wọ́ o, ọ̀dọ̀ Ọlọ́run Allah, ibẹ̀ nìkan ló ti lè rí ọ̀nà òtítọ́ àti ìyè. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ nìkankan wa o, gbogbo wa aṣoríire. Ẹ bá wa ṣí ẹ, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Ṣé rí àwọn eléyìí àtọrọjẹ lórí social media lásán ni wọ́n. Paracetamol 1 naira ó lágbára ju gbogbo tó ń pè yín sí lọ. Salaam alaikum.